ó ti dójú ẹ̀ àwọn agbébọn ti jí igbákejì abẹnugan ìlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kebbi gbé o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí pé àwọn agbébọn ti jí igbákejì abẹnugan ìlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Alhaji Mohammed Sulaiman Bagudo gbé. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Nafiu Abubakar ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ sátidé. ó ní nǹkan bíi aago 8 kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ Friday ní àwọn agbébọn ń ya wọ ìlú Bagudo tí wọ́n sì jí aṣòfin yìí gbé lásìkò tó ń lọ sí ilé rẹ̀ lẹ́yìn tó ṣàdúrà ìṣàtàn. Nafiu sọ síwájú pé àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ọmọ iléeṣẹ́ ológun àti àwọn fìjìláńtẹ́ ti wà nínú igbó báyìí láti gba ọkùnrin náà sílẹ̀ láì ní ìpalára àti láti mú àwọn agbébọn tó ṣiṣẹ́ burúkú yìí. ó ní kọmíṣánná ọlọ́pàá ní Kebbi Bello Sani kò fìgbà kankan fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ ètò ààbò dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú sì jẹ́ lógún. ó ké sí gbogbo àwọn aráàlú láti fọkàn balẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù láti rí i dájú pé ìpínlẹ̀ náà bọ́ lọ́wọ́ àwọn amòòkùnṣìkà pátápátá. títí di àsìkò tí à ń kóròyìn yìí jọ àwọn agbébọn wọ̀nyí kò tí ì sọ ohunkóhun nípa ohun tí wọ́n fẹ́ gbà fún ìtúsílẹ̀ aṣòfin yìí, bẹ́ẹ̀ níjọba ìpínlẹ̀ Kebbi kò tí ì sọ̀rọ̀ lórí rẹ̀.